Èmi Abíọ́dún Ọmọláwuyì, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kẹ́yìn àgbàlagbà, mo kóyún inú, mo kásẹ̀ ẹ̀dí. Lágbára Ọlọ́run Olódùmarè, àní tójú lẹ̀ mọ́lẹ̀ o. Mo tún fi àkókò yìí, mo fi ń kí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pátápátá wípé ẹ kú ọdún o, ẹ kú ìyèdún. Ẹ̀mí wa yóò máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ Olódùmarè. Lágbára Ọlọ́run, a máa rọ́dún tuntun láyọ̀ àti àlàáfíà. Ìwé wo là ń kà lọ́wọ́? Òun ni ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Adakedajo. Adakedajo. Níbo la bá ìwé náà dé? Ẹ rántí wípé Ọlápàdé ó lóun fẹ́ lọ fi òfin, òun fẹ́ lọ fi mú dáṣọ fún jó. Orí èyí ló wà tí ìpè kan fi wọlé fún un. Lẹ́yìn tí ìpè náà wọlé, ara Ọlápàdé ó wárìrì, ara rẹ̀ sì wálẹ̀. Ó fi hàn wípé ọ̀fọ̀ ńlá òun ló ṣe Ọlápàdé. Kí ló ń tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn? Ibi aroko tì sí, ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ bá mi subscribe báyìí. Kúṣẹ́ òní máa mórí iṣẹ́ yá. Bákan náà òní mo rọ̀ yín wípé kẹ́ ẹ jọ̀wọ́ o lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ máa bá mi like àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá, àjọṣe wa ò ní bàjẹ́. Ibo la bá ìwé ìtàn náà dé gẹ́gẹ́ bí mo ti béèrè ṣáájú, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú níbi tá a bá dé. Ṣé kí n sún sẹ́yìn díẹ̀ kí ọ̀rọ̀ tí mò ń sọ kó lè yé gbogbo wa dáadáa. Ọlápàdé dìde fùú. Bí ó ti dìde, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún. Ó na ọwọ́ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ó gbé ìpè rẹ̀, ó ní ẹ̀ló. Ọlápàdé ò sọ jù bẹ́ẹ̀ lọ tí ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wárìrì, tí ó gun akọ tó sì bò ó. Àgàrà dá lẹ́sẹ̀kẹsẹ̀, kò fèsì kankan fún gbogbo nǹkan bí ìṣẹ́jú méjì tí ẹni tó pè náà fi bá a sọ̀rọ̀. Ọlápàdé bá ìdí lọ ilẹ̀ padà lórí àga tó ti dìde. Bí ó ti ń làágùn, òní òtútù ló tún mú un láti inú wá. Ṣàyà ní ṣé kò sí nǹkan ọ̀gá. Ọlápàdé ò fèsì kankan. Ó di ojúmọ́ rí lọ gbá rí i. Bẹ́ẹ̀ òní omi bẹ̀rẹ̀ sí ní dà wàràwàrà lójú rẹ̀ bí ìsàn odò. Dájúdájú ọ̀fọ̀ ńlá òun ló ṣe Ọlápàdé. Ọlápàdé àti Ọláwálé òní wọ́n jọ wà nínú ọ́fíìsì Ọlápàdé. Ike omi kan báyìí ó wà ní orí tábìlì níwájú Ọlápàdé. Bẹ́ẹ̀ ni ike ẹlẹ́rìndòdò kan báyìí náà wà lórí tábìlì níwájú Ọláwálé. Ọláwálé ní ẹ ṣeun ọ̀gá, ẹ kú àdúrótì mi. Ọlápàdé ní ìwọ ni mo rí kí o Ọláwálé, pé o kú àfaradà. Ajá tó bá lọ ilé ẹkùn tó sì padà bọ̀, ó yẹ ká kí ikú ewu. Mo bá ọ dúpẹ́ pé ẹ̀mí rẹ kò bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Ẹ ṣeun ọ̀gá, ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Olódùmarè. Ẹ ò mọ̀ pé bí a bá péjọ ṣètọ́jú aláìsàn, bí a ti ń péjọ ṣòkú aláìsí, aláìsàn kò ní kájú lọ sí ọ̀run. Ọlápàdé ní òpùrọ́ Ọláwálé, kásà máa dúpẹ́ ẹ̀mí. Ọ̀pọ̀ odò òun ló ti sàn kọjá lábẹ́ afárá. Ọ̀pọ̀ òjò ló ti rọ tí ilẹ̀ sì ti fi mu. Àdúpẹ́ ọ̀gá, ọpẹ́ wa pọ̀. Ọlápàdé mú ike omi tó wà níwájú rẹ̀, ó sì mu díẹ̀ níbẹ̀. Ọláwálé náà mú ẹlẹ́rìndòdò tó wà níwájú rẹ̀, òun náà sì ó sì mú nínú ẹlẹ́rìndòdò ọ̀hún. Bí ó ti mú tán, ó dé ọmọdé rẹ̀ padà, ó sì dá a padà sórí tábìlì níwájú rẹ̀. Ọlápàdé náà sì bẹ́ẹ̀. Ọláwálé ní ẹ má bínú ọ̀gá, mo ṣàkíyèsí pé nǹkan kan ń ṣe yín torí ìwà yín yàtọ̀ pátápátá sí ẹ̀yin tí mo mọ̀ kó tó di pé mo fara gbọ́ta ìbọn. Ọlápàdé ní ó kú àkíyèsí Wálé, mẹ́wàá ń ṣe mí, iná ń jó lọ́fun amùkòkò mi. Wálé tún jókòó dáadáa, ó ní sí ẹ lè bá mi sọ ọ̀gá. Ọlápàdé wo Wálé lọ sàkún. Lójijì òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ọlápàdé ló bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó gbé ìpè rẹ̀, ó ní ẹ̀ló. Ó dákẹ́ lọ díẹ̀ láti lè gbọ́ ohun tí ẹni tó ń bá sọ̀rọ̀ náà ń wí. Lẹ́yìn ìṣẹ́jú àáyá díẹ̀, òun ló ní kò burú. Ó já ìpè náà, ó sì fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí àpò. Ó ní ó ṣeéṣe kí a rójú ẹni tó ń ṣiṣẹ́ ibi náà lónìí. Wọ́n ti kó gbogbo àwọn afurasí tó wà ní àhámọ́ wa dé yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Jẹ́ kí a yọjú sí ibẹ̀. Àwọn méjèèjì dìde. Ọlápàdé ò gbàgbé láti mú ike omi rẹ̀ tó wà lórí tábìlì. Bẹ́ẹ̀ náà ni Ọláwálé ló rántí mú ẹlẹ́rìndòdò tó mu kù náà. Ọlápàdé na ọwọ́ gbé fáìlì kan báyìí. Ọláwálé sì gba fáìlì náà lọ́wọ́ rẹ̀. Àwọn méjèèjì wọ́n sì jáde lọ. Ọlápàdé ṣí ilẹ̀kùn yàrá kan báyìí. Òun àti Ọláwálé wọ́n sì wọlé sínú yàrá náà.
bí wọ́n ti wọlé òní Dékúnlé, Yẹmí àti Sànyà ni wọ́n bẹ́rí fún Ọlápàdé tí wọ́n sì kí dáadáa. Ọlápàdé náà sì dá wọn lóhùn. Tádé Omisakin, Kọmíṣánná Àjàyí, Fọlákẹ́mi, Ọmọlára àti Dásọfúnjó àwọn ló wà lórí ìjókòó. Ọlápàdé wo gbogbo wọn kárí, ó wọ àga kan mára, ó sì jókòó sí iwájú gbogbo wọn. Ó na ọwọ́ sí Ọláwálé pé kó gbé àga ìjókòó kan kó náà wá jókòó sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ òun. Wálé sì ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlápàdé wojú gbogbo wọn kárí láì sọ̀rọ̀. Àyà gbogbo wọn ó sì bẹ̀rẹ̀ sí ní lù kìkì. Bẹ́ẹ̀ ni gbogbo yàrá náà ló pa lọ́lọ́ bí omi adágún. Ọlápàdé na ọwọ́ sí Wálé pé kó gbé fáìlì ọwọ́ rẹ̀ fún òun. Wálé gbé fáìlì náà lórí tábìlì tó wà ní iwájú àwọn méjèèjì, ó sì nà á sí Ọlápàdé. Ọlápàdé gba fáìlì náà, ó sì ń ṣí i wò. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó dáwọ́ dúró, ó sì tẹjú máwòrán tó rí níbẹ̀ rororo. Ó wojú Tádé Omisakin, ó tún wojú Ọmọlára, ó ní, mo ti fi ọ̀rọ̀ wá gbogbo yín lẹ́nu wò ní ọ̀kọ̀ọ̀kan ṣáájú àkókò yìí. Mo wá fẹ́ kí gbogbo yín kí ẹ tún inú yín rò dáadáa, bóyá ẹ ṣe àṣìṣe kan tàbí òmíràn lásìkò tí mò ń fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Mo fún yín ní ìṣẹ́jú kan péré kí ẹ fi ronú yín dáadáa. Gbogbo ilẹ̀ túbọ̀ pa lọ́lọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú kan, Ọlápàdé ní, ọ̀gbẹ́ni Tádé Omisakin, níbo ni ẹ wà ní dédé aago 10 òwúrọ̀ ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí? Tádé ní, mo ti sọ fún yín ṣáájú àkókò yìí pé n ò sí nílé lọ́jọ́ náà, pé mo lọ sí ìrìn àjò. Ọlápàdé wojú Tádé Omisakin, ojú rẹ̀ ti yí padà lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ̀rù sì bẹ̀rẹ̀ sí ní bà Tádé. Ọlápàdé ní, ìlú wo ni ẹ rin ìrìn àjò lọ? Ìṣẹ́yìn ni mo lọ lọ́jọ́ náà. Ọlápàdé kọjú sí Ọmọlára, ó ní, arábìnrin Ọmọlára, ẹ sọ fún mi wípé ẹ ò jáde kúrò nínú ìlú yìí lọ́jọ́ náà rárá. Ọmọlára ní, bẹ́ẹ̀ ni. Ọlápàdé tún kọjú sí Tádé, ó ní, ẹ̀yin sì ni ẹ wà ní Ìṣẹ́yìn lọ́jọ́ náà. Tádé ní, bẹ́ẹ̀ ni. Ọlápàdé dákẹ́ lọ díẹ̀, ó tún wo inú fáìlì tó wà lórí tábìlì ní iwájú rẹ̀, ó ní, ǹjẹ́ ìbejì ò ní ìwọ arábìnrin Ọmọlára bí? Ọmọlára ní, rárá o. Ọlápàdé ní, ǹjẹ́ ẹ rántí bóyá ẹ bá ọ̀gbẹ́ni Tádé Omisakin pàdé ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí? Ọmọlára dákẹ́ lọ díẹ̀, ó ní, n ò bá wọn pàdé rárá, bóyá nítorí wípé n ò lọ sí Ìṣẹ́yìn lọ́jọ́ náà. Ọlápàdé ní, ǹjẹ́ ẹ lè rántí ibi tí ẹ wà ní dédé aago 10 òwúrọ̀ ọjọ́ náà? Ọmọlára ronú lọ díẹ̀, ó ní, ibi tí mo lọ lọ́jọ́ náà pọ̀ díẹ̀, n ò lè rántí ní pàtó ibi tí mo wà ní dédé àkókò náà. Ọlápàdé wojú Ọmọlára, ó fi kọ̀rọ̀ ẹnu rẹ́rìn-ín, ó ní, bẹ́ẹ̀ agbẹjọ́rò sì nìyín. Ọlápàdé tún kọjú sí Sànyà, ó ní, bá mi pe orí tó kẹ́ wọlé. Sànyà jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sì pẹ́ tí òun àti ọmọbìnrin kan báyìí tí wọ́n fi wọlé wá. Bí wọ́n ti wọlé, òun ni ọmọbìnrin náà ló kí Ọlápàdé dáadáa. Ọlápàdé náà sì dáhùn. Ọlápàdé ní, ẹ wo gbogbo àwọn tó wà lórí ìjókòó ní iwájú mi yìí dáadáa, bóyá ẹ lè rí ẹni tí ẹ mọ̀ nínú wọn àti ibi tí ẹ ti mọ onítọ̀hún. Orí tó kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló na ọwọ́ sí Ọmọlára. Àyà Ọmọlára làgàràgà. Ọlápàdé tó ní, sí àwọn nìkan ni ẹ ti rírí àbí ẹlòmíín sì wà tí ẹ ti rírí nínú wọn? Ọmọbìnrin náà ní, rárá sà, mo ti rí àwọn náà rí. Ó na ọwọ́ sí Omisakin. Ibo lẹ ti rí arábìnrin yìí ní tirẹ̀? Obìnrin náà ní, ilé ìtura tí mo ti ń ṣiṣẹ́ ní Ẹlẹ́yẹlé ni sà. Àyà Ọmọlára wá bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì ní ibi tó jókòó sí. Ó ní, mo ti rántí wà yìí. Ọlápàdé rọra sí orí sókè láti wò ó. Ó sì yára pa á lẹ́nu mọ́ pé àsìkò tí mo bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni nínú yín, òun ló lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀. Ẹnikẹ́ni tó bá pa òkúta sí ọ̀rọ̀ mi nínú yín yóò fi mú kátà òfin. Òkété onítọ̀hún yóò fi ìrù faná. Ọmọlára ń jara pòrò lórí ìjókòó tó wà. Ọlápàdé kọjú sí orí tó kẹ́, ó ní, mò ń gbádùn yín ọjàre. Níbo òun lẹ ti rí ọkùnrin yìí ní tiwọn? Ilé ìtura wa náà ni sà. Gbogbo àwọn tó wà níbẹ̀ wọ́n wojú ara wọn. Tádé Omisakin doríkodò ní ibi tó jókòó sí. Ọlápàdé ní, ẹ ṣeun arábìnrin orí tó kẹ́. Ǹjẹ́ ẹ lè rántí ọjọ́ tí ẹ rí arábìnrin yìí ní ilé ìtura yín ọ̀hún? Ó yẹ kí n lè rántí sà. Orí tó kẹ́ sí báàgì ọwọ́ rẹ̀. Ó yọ ìwé funfun kan báyìí jáde. Ó sì yẹ̀ ẹ́ wò ní ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí ni sà.
Ọlápàdé yẹ ìwé tó wà nínú fáìlì rẹ̀ wò, ó sì rí i pé rẹ́gí òní déètì ti tòun àti ti Orítókẹ́ òun ló bá ara wọn mu. Ọlápàdé ní ọjọ́ wo ni ẹ wá rí ọ̀gbẹ́ni Tádé yìí ní tiwọn? Ọjọ́ yìí kan náà ní sà, àwọn méjèèjì òun ni mo sì rí papọ̀ lọ́jọ́ náà. Ẹ ṣeun arábìnrin Orítókẹ́ fún àkókò yín. Ọlápàdé yọ àwòrán kan báyìí jáde nínú fáìlì iwájú rẹ̀, ó sì fún Orítókẹ́, ó ní ǹjẹ́ ẹ mọ ẹnikẹ́ni nínú àwòrán yìí? Orítókẹ́ gba àwòrán náà, ó sì yẹ̀ ẹ́ wò ní àwọn méjèèjì náà nìyí sà. Ọlápàdé ní àwọn méjèèjì wo? Orítókẹ́ na ọwọ́ sí Tádé àti Ọmọlára, ó ní kódà iwájú ilé ìtura wa òun ni wọ́n ti ya àwòrán náà. Ọjọ́ tí mo ní mo rí wọn gan-an òun ni wọ́n sì yà á. Ọlápàdé ní báwo ni ẹ̀yin ṣe mọ̀ wípé ọjọ́ náà ni wọ́n yà á? Orítókẹ́ ní àwòrán tó ń bẹ lẹ́yìn wọn yìí òun ló jẹ́ kí n mọ̀. Ọjọ́ náà òun ilé ìtura wa pé ọdún 8 tí wọ́n dá a sílẹ̀. Èmi àti àwọn tí a jọ ń ṣiṣẹ́ níbẹ̀ òun lájọ lé àwòrán tó wà lẹ́yìn wọn yìí ní òwúrọ̀ ọjọ́ náà. Èmi àti wọn náà òun la sì tún ká kúrò ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí kan náà. Ọlápàdé wojú Ọmọlára àti Tádé, ó gba àwòrán náà lọ́wọ́ Orítókẹ́, ó sì fún Yẹmí pé kó fi hàn Ọmọlára. Ọmọlára gba àwòrán náà, ó yẹ̀ ẹ́ wò. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tó ti ń wò ó, Ọlápàdé ní ṣé ẹ̀yin ni ẹ wà nínú àwòrán náà àbí ẹ̀yin kọ́? Ọmọlára ní èmi ni, ṣùgbọ́n Ọlápàdé ní agbẹjọ́rò ni yín o arábìnrin Ọmọlára. Ẹ sì mọ bí ó ti máa ń rí bí ẹni tí ẹ̀yin agbẹjọ́rò tẹ̀ ń gbẹnusọ fún bó bá ń parọ́ fún yín. Mo fi Olódùmarè bẹ̀ yín, ìbéèrè tí mo bá bi yín nìkan òun ni kí ẹ máa dáhùn sí. Ọlápàdé ní kí wọ́n fún Tádé náà ní àwòrán ọ̀hún. Wọ́n fún un, òun náà sì yẹ̀ ẹ́ wò. Lẹ́yìn tó yẹ̀ ẹ́ wò tán, Ọlápàdé ní ará Ìṣẹ́yìn, n ò lérò pé ẹ̀yin lẹ wà nínú àwòrán náà. Tádé Omisakin wọlé kọ̀rọ̀ bí àṣà tó fẹ́ gbé òròmọdìyẹ, ó ní èmi ni, ṣùgbọ́n kí n tó lọ sí Ìṣẹ́yìn lọ́jọ́ náà ni. Ọlápàdé ní kí ló dé tí ẹ ò sọ èyí tẹ́lẹ̀? Ilé irọ́ ti wó báyìí. Arábìnrin Ọmọlára, ẹ ti sọ ṣáájú àkókò yìí wípé ẹ ò mọ ibi tí ẹ wà ní dédé aago 10 òwúrọ̀ ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí. A ti wá rán yín létí báyìí, ǹjẹ́ ẹ lè sọ ohun tí ẹ lọ ṣe ní ilé ìtura náà lọ́jọ́ yẹn? Ọmọlára ní mo ṣẹ̀ṣẹ̀ rántí ni pé mo lọ pàdé ọ̀rẹ́ mi kan ní ilé ìtura náà ni. Ọlápàdé ní ẹ̀yin àti ọ̀gbẹ́ni Tádé wá jọ lọ? Rárá o, a pàdé ní ọ̀hún ni. Kí ni nọ́mbà yàrá tí ẹ jọ lò lọ́jọ́ náà? Ọmọlára ní yàrá báwo? Yàrá tí wọ́n ti máa ń dá àwọn àlejò lóhùn, òun náà ni a ti ríra lọ́jọ́ náà. Ọlápàdé ní ṣùgbọ́n ẹ ti sọ fún wa wípé ẹ̀yin méjèèjì ò ríra lọ́jọ́ náà. Mo gbàgbé tẹ́lẹ̀ ni sà. Kò burú, ọkùnrin ni ọ̀rẹ́ yín náà àbí obìnrin? Obìnrin ni. Kí ni orúkọ onítọ̀hún? Jùmọ̀kẹ́ Fámákinwá ló ń jẹ́. Ó sì dá yín lójú? Bẹ́ẹ̀ ni sà. Ẹ bá wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí a bá a sọ̀rọ̀. Ọmọlára ní n ò lè pè báyìí. Ọlápàdé ní èyí ti jẹ́, ó ń ṣọ̀fọ̀ lọ́wọ́ ni. Kò sí ní orílẹ̀-èdè yìí báyìí ni. Ọjọ́ tí mo lọ rí náà òun ló lọ sí òkè òkun. Yẹmí ní òpùrọ́, òkóbó wọn kì í bímọ sí tòsí. Síọ̀. Ọlápàdé wo Yẹmí ní ìwòkuwò. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Yẹmí pa lọ́lọ́. Ọlápàdé kọjú sí Orítókẹ́, ó ní ǹjẹ́ Jùmọ̀kẹ́ Fámákinwá wà lára àwọn tí ẹ gbà sí ilé ìtura yín lọ́jọ́ náà? Ẹ jẹ́ kí n pe àwọn tó wà ní ibi iṣẹ́ kí wọ́n bá mi yẹ orúkọ náà wò bóyá ó wà lára wọn. Orítókẹ́ pe ẹnìkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó ní jọ̀wọ́ bá mi wò ó bóyá ẹnìkan tó ń jẹ́ Jùmọ̀kẹ́ Fámákinwá bóyá ó wà lára àwọn tó gba yàrá ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí ní ilé ìtura wa. Orítókẹ́ já ìpè náà, ó sọ pé kí n fún òun ní ìṣẹ́jú díẹ̀ pé òun yóò pè mí bí òun bá ti wò ó tán. Ọlápàdé ní kò burú, ẹ ṣeun mo dúpẹ́. Ọlápàdé kọjú sí Omisakin, ó ní bàbá Ìṣẹ́yìn, ta ni ẹ̀yin náà lọ rí ní ilé ìtura náà ní ọjọ́ náà o? Ọ̀rẹ́ mi ni mo lọ rí. Ọ̀rẹ́ ni ẹ̀yin náà tún lọ rí? Bẹ́ẹ̀ ni. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Orítókẹ́ bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé ní sí ẹni tí ẹ pè náà òun ló ń pè yín padà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ gbé kí ẹ̀yin sókè kí gbogbo wa ó lè gbọ́ ohun tó fẹ́ sọ. Orítókẹ́ gbé ìpè náà, ó ní ẹ̀ló Orítókẹ́, kò sí ẹni tó ń jẹ́ Jùmọ̀kẹ́ Fámákinwá nínú gbogbo àwọn 62 tó gba yàrá lọ́dọ̀ wa lọ́jọ́ náà o.
gbogbo wọn wojú ara wọn. Orítókẹ́ ní o ṣeun. Ó já ìpè náà. Ọlápàdé fi ọwọ́ hun orí kùràkùrà. Ọlápàdé tún wojú Ọmọlára. Ó ní sí ẹ ti gbọ́, wọ́n ní Jùmọ̀kẹ́ Fámákinwá kankan kò gba yàrá ní ilé ìtura náà lọ́jọ́ náà, àbí bóyá ẹ sì ṣe orúkọ dá ni. Ọmọlára ní rárá o, n ò ṣe orúkọ dá. Ó dá mi lójú gbangba pé Jùmọ̀kẹ́ Fámákinwá ó gba yàrá ní ilé ìtura náà lọ́jọ́ náà. Ọlápàdé fi ìgúnwọ́ méjèèjì ó fi rọ̀gbọ̀kú lórí tábìlì tó wà ní iwájú rẹ̀. Ó wá fi ọwọ́ méjèèjì gbé àgbọ̀ndò rẹ̀ lọ́wọ́. Ó wojú Orítókẹ́. Orítókẹ́ náà tẹ́wọ́ bíi pé òun ò tún mọ ohun tí òun lè sọ mọ́. Ọlápàdé ní arábìnrin Orítókẹ́, ǹjẹ́ ẹ lè rántí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ní pàtó? Orítókẹ́ ní orí ìjókòó òun ni arábìnrin yìí wà ní yàrá tí a ti ń dá àwọn àlejò lóhùn. Ó nawọ́ sí Ọmọlára tí ọkùnrin yìí tó fi sọ̀kalẹ̀ wá láti òkè tí wọ́n sì rí ara wọn. Ọlápàdé wojú Orítókẹ́. Ó ní kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀? N ò lè sọ ohun tó ṣẹlẹ̀ torí èmi lọ dá àwọn oníbàárà wa kan lóhùn nínú ilé. Nígbà tí wọn ó sì fi jáde padà, mo rí i tí ọkọ̀ wọn ti ṣí ní ìta. Ó nawọ́ sí Tádé tí wọ́n sì ń jáde lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ Orítókẹ́ ó tún padà dún. Gbogbo wọn ló pa lọ́lọ́. Orítókẹ́ ní ara àwọn òṣìṣẹ́ wa tó pè mí tán láìpẹ́ yìí, òun náà ló tún pè mí yìí sà. Ọlápàdé ní ṣé ẹ tún lè yìn sókè kí gbogbo wa lè gbọ́ bóyá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni. Orítókẹ́ gbé ìpè náà. Ẹsẹ̀kẹsẹ̀ tó gbé ìpè náà ni ẹni náà ní má bínú jàre Orítókẹ́, mo ṣe àṣìṣe lórí ohun tí mo sọ lẹ́ẹ̀kan. Déètì ọ̀tọ̀ ni mo lọ wò. Ọjọ́ 3 oṣù kẹwàá òun ni mo wò tẹ́lẹ̀. Ní ọjọ́ 5 oṣù kẹwàá, Jùmọ̀kẹ́ Fámákinwá kan wọ́n gba yàrá lọ́dọ̀ wa. Ó sì kúrò ní ọjọ́ 6 oṣù kẹwàá. Má bínú sí mi, àṣìṣe òun ni mo ṣe. Orítókẹ́ wojú Ọlápàdé. Ó ní o ṣeun, n ó rí ọ bí mo bá débi iṣẹ́ láìpẹ́. Ó já ìpè náà. Ọmọlára mí kanlẹ̀. Ọlápàdé náà mí kanlẹ̀. Ó ní ṣé ẹ ti wá rí wípé èké ò ní gbòǹgbò, ilé irọ́ kì í pẹ́ wó. Gbogbo ipò tí ẹ̀dá bá wà láyé kó gbìyànjú láti máa sọ òtítọ́. Ọ̀gbẹ́ni Tádé Omisakin wọ́n fẹ́rẹ̀ fi ọwọ́ ara wọn rán ara wọn ní ẹ̀wọ̀n àpàpàǹdodo. Omisakin ní ẹ má bínú, awuyewuye tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ èmi àti Ọmọlára òun ló jẹ́ kí n parọ́, ẹ̀rù ló bà mí. Ọlápàdé ní irọ́ pípa ò lérè. Ọlápàdé kọjú sí Orítókẹ́. Ó ní arábìnrin Orítókẹ́, ẹ ṣeun pé a pè yín, ẹ sì jẹ́ ìpè wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ lè padà sí ẹnu iṣẹ́ yín. Bí a bá tún nílò yín, a ó máa kàn sí yín. Orítókẹ́ ní ẹ ṣeun sà. Ọlápàdé ní Yẹmí ní ọ̀gá, bá mi gbé wọn padà lọ sí ibi iṣẹ́ wọn. Yẹmí àti Orítókẹ́ àwọn méjèèjì wọ́n jáde lọ. Gbogbo ilẹ̀ ló tún pa lọ́lọ́. Ọlápàdé yẹ fáìlì orí tábìlì wò. Ó ní kọmíṣánná Àjàyí. Àyà kọmíṣánná jápa. Jìnnìjìnnì bò ó lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlápàdé ní wọ́n sọ pé wọ́n rí yín ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti ṣekú pa Ọlágbèmí lálẹ́ ọjọ́ tí wọ́n ṣe ìkọlù sí mọ́jú. Mo ti béèrè lọ́wọ́ yín bóyá ẹ̀yin ni wọ́n rí àbí ẹ̀yin kọ́. Ohun tí ẹ sì sọ fún mi ni pé ẹ̀yin kọ́ ni wọ́n rí lọ́jọ́ náà, pé ẹ̀yin náà lọ sí ìrìn àjò lọ́jọ́ náà gan-an. Mo fẹ́ kí ẹ ronú dáadáa bóyá bí ẹ ti sọ náà lórí àbí ẹ ti rántí wípé ẹ̀yin ni wọ́n rí ní ọgbà ẹ̀wọ̀n lálẹ́ ọjọ́ náà. Kọmíṣánná ní èmi kọ́ ni wọ́n rí lálẹ́ ọjọ́ náà. Mo ti sọ fún yín pé n ò sí ní ilé lọ́jọ́ náà. Ọjọ́ kejì òun ni mo sì tó dé. Ọlápàdé fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Ó ní gbogbo ẹni tó bá mọ nǹkan fi pamọ́ kó máa rántí ẹni tó mọ̀ wá. Dékúnlé, bá mi pe Adéoyè, Músá àti Fátókí wá. Dékúnlé jáde lọ. Ọlápàdé jókòó dáadáa. Ó ní arábìnrin Fọlákẹ́mi. Àyà Fọlákẹ́mi làgàrà. Ọkàn rẹ̀ ó fẹ́rẹ̀ lè gba ẹnu rẹ̀ jáde. Ọlápàdé ní ọkọ yín ní àwọn ò sí nínú ìlú Ìbàdàn lọ́jọ́ tí wọ́n ní wọ́n rí wọn ní ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀yin sì kọ́kọ́ sọ fún wa pé wọ́n kà jáde ní ọjọ́ náà ni. Kí ló dé tí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì tó fi ń takò ara wọn? Fọlákẹ́mi ní wọ́n kọ́kọ́ jáde ní ọjọ́ náà ni nítòótọ́. Wọ́n wá padà pè mí pé àwọn ti lọ sí ìrìn àjò. Inú bí Ọlápàdé. Ó dìde lórí ẹsẹ̀ rẹ̀. Ó sì fi ọwọ́ gbá tábìlì tó wà níwájú rẹ̀ pẹ̀lú ìbínú. Gbogbo àwọn tó wà lórí ìjókòó òun ló sì gbọ̀n gìrì tí jìnnìjìnnì tó sì mú wọn. Ọlápàdé ní ẹ̀yẹ purọ́ mọ́. Ṣé dìdìrín lẹ pè mí ni? Kí n tó máa béèrè àwọn ohun tí mò ń béèrè lọ́wọ́ yín yìí,
ó yẹ kí ẹ ti mọ̀ wípé mo ti ṣe ìwádìí mi dáadáa. Dékúnlé wọlé padà pẹ̀lú àwọn mẹ́ta kan. Ọlápàdé wojú wọn, ó jókòó padà, ó ní ẹ máa bọ̀ ní iwájú arákùnrin Fátókí. Fátókí súnmọ́ iwájú. Ọlápàdé ní mo fẹ́ kí ẹ sọ fún wa irú iṣẹ́ tí ẹ̀ ń ṣe ní pàtó. Iṣẹ́ ọdẹ ni mò ń ṣe sà. Ọlápàdé ní oṣù díẹ̀ sẹ́yìn ẹ sọ wípé ẹ rí ẹnìkan àti àwọn ọkùnrin bíi mẹ́rin kan nínú ọkọ̀ lóru ní nǹkan bíi aago kan ó kọjá ìṣẹ́jú díẹ̀. Ẹni náà jẹ́ ẹni tó ní ipò ní àwùjọ, òun lè fi jẹ́ kó lọ lọ́jọ́ náà. Fátókí fi ọwọ́ gbé orí, òun náà mọ̀ wípé ohun tí àwọn ṣe lọ́jọ́ náà kò tọ̀nà rárá. Ọlápàdé ní ẹ dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wo àwọn tó jókòó yìí, ǹjẹ́ ẹni náà wà láàrin wọn? Fátókí nawọ́ sí kọmíṣánná Àjàyí, ó ní kọmíṣánná ni mo rí sà. Ọlápàdé kọjú sí Adéoyè, ó ní ọ̀gbẹ́ni Adéoyè, iṣẹ́ wo lẹ̀yin ń ṣe ọjàre? Adéoyè bọ́ sí iwájú, ó ní wọ́dà ni mí sà. Ìlú wo òun lẹ ti ń ṣiṣẹ́ sà? Ìbàdàn níbí náà ni mo ti ń ṣiṣẹ́ sà. Ẹ sọ pé ẹ wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ tí wọ́n ṣe ìkọlù sí yín. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin náà sọ wípé ẹ rí kọmíṣánná Àjàyí ní ọgbà ẹ̀wọ̀n yín lálẹ́ ọjọ́ náà. Bẹ́ẹ̀ ni sà. Bí àkókò wo òun lẹ rí wọn? Bí ọwọ́ aago 12 sí aago 12 ààbọ̀ ni sà. Ǹjẹ́ ẹ mọ ohun tí wọ́n wá ṣe? Rárá sà o. Ọ̀dọ̀ àwọn tó jù wá lọ òun ni wọ́n lọ sà. Ǹjẹ́ ẹ mọ ìgbà tí wọ́n kúrò níbẹ̀? Ìgbà tó di bí ọwọ́ aago kan òru òun ni mo rí tí wọ́n jáde pẹ̀lú àwọn ọkùnrin mẹ́rin kan àti ọlọ́pàá kan báyìí. Ọ̀gá ni ọlọ́pàá náà ló ní láti jẹ́. Ọlọ́pàá? Bẹ́ẹ̀ ni sà. Ǹjẹ́ ẹ rójú ọlọ́pàá náà? Rárá sà. Báwo lẹ ṣe wá mọ̀ wípé ọ̀gá ni? Ìrísí wọn ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ sà. Lára àwọn tí ẹ ní wọ́n jọ jáde padà, ṣé àwọn tí ẹ jọ ń ṣiṣẹ́ níbẹ̀ ni? Rárá sà o. Ó jọ pé lára àwọn ọ̀daràn tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ni. Ǹjẹ́ ẹ mọ̀ bí wọ́n ṣe rìn lọ́jọ́ náà? Rárá sà. Kò pẹ́ púpọ̀ tí wọ́n kọjá lára mi tán tí ìkọlù náà fi wáyé. Ọlápàdé ní ẹ ṣeun. Ọlápàdé kọjú sí Músá, ó ní ọ̀gbẹ́ni Músá. Músá ní sá. Mo mọ̀ wípé ẹ ó lè sọ èdè Yorùbá díẹ̀. Músá rẹ́rìn-ín, ó ní wèrè ní díẹ̀díẹ̀ ọ̀gá. Ta ni ó mọ̀ nínú àwọn tó jókòó yìí? Músá ní èmi ti mọ ọ̀gá kọmíṣánná àti pẹ́. Ibo ló ti mọ̀ wọ́n? Iwájú ilé ọ̀gá tí a wá òní a ti ń gbé. Iwájú ilé ọ̀gá ẹ̀ ló ń gbé, yóò wá. Ìwọ náà gbọ́ lọ́jọ́ tí wọ́n ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ṣe ikú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wàláì tàláì mo gbọ́. Wọ́n ní àwa ènìyàn kú fálafàlà. Ó ní orí kọmíṣánná nígbà tí wọ́n wọlé ní òru ọjọ́ náà, yóò wá àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí àwọn mẹ́rin. Ǹjẹ́ àwọn ọ̀rẹ́ wọn náà jẹ́ wọ́n kúrò padà lóru ọjọ́ náà? Rárá. Èmi kò rí wọn kí wọ́n kúrò lọ́jọ́ náà rárá. Ooru á ti mú púpọ̀ ní ọjọ́ náà ni mo ṣe sùn sí ìta. Aago 4 àárọ̀ ti fẹ́rẹ̀ lù kí n tó padà wọ inú ilé lọ ní tèmi. Àárọ̀ ọjọ́ kejì ni mo rí àwọn ọ̀rẹ́ wọn náà tí wọ́n ń jáde padà lọ́wọ́ aago 7 kù díẹ̀. Ǹjẹ́ o rí ojú wọn nígbà tí wọ́n ń jáde? Èmi rí ojú wọn. Ọlápàdé kó àwọn àwòrán kan fún Músá pé kó wò ó bóyá ọ̀kan lára àwọn tó wà nínú àwòrán náà wà lára àwọn tí ó ní òun rí ní ilé kọmíṣánná Àjàyí. Músá gbà á, ó sì bẹ̀rẹ̀ sí ní wò ó. Bí ó ti dé orí àwòrán kẹwàá ló ní káìmọ̀nà yóò wá ọ̀gá. Ọkùnrin yìí ni a ti rí nínú àwọn. Ọlápàdé gba àwòrán náà lọ́wọ́ rẹ̀, ó wò ó, ó sì rí pé ojú yọbọ. Ó sì rí wípé ojú yọbọ tí àwọn ti ń wá kiri ni. Ó ní ọkùnrin yìí ní orí, ó ní wàláì ọ̀gá. Ọlápàdé wojú Fọlákẹ́mi, ó ní ẹnikẹ́ni tó bá ti ń purọ́ láti bu ọ̀daràn, ọ̀daràn ni irú ẹni bẹ́ẹ̀ náà. Fọlákẹ́mi ń fi ọwọ́ hún ẹ̀yìn ọrùn, bẹ́ẹ̀ ló ń wulẹ̀ sí bí adìyẹ tí ẹ̀yìn fọ́mọ́ nínú. Ọlápàdé yí ojú sí kọmíṣánná Àjàyí, ojú àwọn méjèèjì sí mẹ́rin. Ẹsẹ̀kẹsẹ̀ òní kọmíṣánná Àjàyí ló ká ojú sílẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní kálòlò, ó ní kì í ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà rí o. Inú bí Wálé, ó fi ọwọ́ gbá tábìlì tó wà níwájú rẹ̀, ó ní kí ló dé tí gbogbo yín fi jẹ́ òpùrọ́ gan-an? Àyà kọmíṣánná Àjàyí já, ó ta gìrì lórí àga tó jókòó sí. Jìnnìjìnnì sì bá gbogbo àwọn tó kù náà. Ọláwálé ní ẹ jẹ́ kí n kìlọ̀ fún gbogbo yín pátá. Bí ẹnikẹ́ni bá tún lè pa irọ́ nínú yín, n ó fi imú olúwa rẹ̀ n ó fi dánrin. Ọlápàdé wojú Ọláwálé, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó ní o ṣeun Wálé. Ó kọjú sí àwọn tó jókòó, ó ní mo lérò pé gbogbo yín ti gbọ́ nǹkan tó wí. Bí ẹnikẹ́ni bá tún parọ́ nínú yín, onítọ̀hún yóò jẹ iyán rẹ̀ ní iṣu. Ó tún wojú kọmíṣánná Àjàyí fún ìgbà díẹ̀. Kọmíṣánná ò lè dá wojú rẹ̀ mọ́.
Ọlápàdé ní bí a ò bá jẹ́ kí odò kó gbé olórìṣà oko lọ, yóò máa sọ wípé ọpẹ́lọpẹ́ ṣẹṣẹ fún iwájú orí òun. Bóyá ẹ̀yin fúnra yín náà òun lẹ́ ó padà dáná sun ara yín. Ó yá, à ń gbọ́, ó jọ pé o ní ohun kan láti sọ. Kọmíṣánná ní ohun tó ṣẹlẹ̀ ni pé ó wojú Ọláwálé, ojú àwọn méjèèjì ó ṣe mẹ́rin. Ọkàn kọmíṣánná fò lọ lẹ́sẹ̀kẹsẹ̀, ó dá itọ́ mi lódìlódì. Ọlápàdé ní mò ń gbọ́ yín o, kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà gan-an? Mo lọ sí ìrìn àjò lọ́jọ́ náà ní tòótọ́. Ìlú Èkó òní mo wà tí wọ́n fi pè mí pé àwọn ọlọ́pàá wọ́n mú àwọn ọmọ ẹgbẹ́ wa kan, pé bí wọn bá tètè dá sí ọ̀rọ̀ náà pé wọ́n lè dèrò ẹ̀wọ̀n. Ìdí nìyẹn tí mo fi kúrò ní Èkó padà lọ́jọ́ náà láti wá yanjú ọ̀rọ̀ náà. Ìgbà tí wọ́n fi dé Ìbàdàn padà lọ́jọ́ náà, aago 12 òru ó ti lù. Tààrà àgọ́ ọlọ́pàá ni mo lọ. Ibẹ̀ òní wọ́n ti sọ fún mi pé wọ́n ti kó àwọn ọmọ náà lọ sí ọgbà ẹ̀wọ̀n. Mo wá wò pé ọ̀rọ̀ náà lè bẹ́yìn yọ bí wọn ò bá tètè gbé ìgbésẹ̀ akin lóru ọjọ́ náà. Ìdí ni pé báwo ni wọ́n ṣe máa mú afurasí lọ sí ọgbà ẹ̀wọ̀n láì jẹ́ wípé ilé ẹjọ́ dá wọn lẹ́jọ́. Ìdí nìyẹn tí mo fi lọ sí ọgbà ẹ̀wọ̀n láti lọ tú wọn sílẹ̀. Wálé ní ẹ̀sùn kí ni wọ́n fi kan àwọn tí ẹ lọ tú sílẹ̀ náà. Kọmíṣánná wojú Wálé, ó tún wo ilẹ̀ ẹlẹ̀, kò sọ̀rọ̀ rárá. Wálé tún fi ọwọ́ gbá tábìlì iwájú rẹ̀, ó ní mo ní ẹ̀sùn wo ni wọ́n fi kan àwọn tí ẹ lọ gbà sílẹ̀ náà. Kọmíṣánná Àjàyí gbọ̀n gìrì, ó ní wọ́n ní wọ́n gún ẹnìkan lọ́bẹ. Wálé ní wọ́n ní wọ́n gún ẹnìkan lọ́bẹ àbí wọ́n gún ẹnìkan lọ́bẹ. Kọmíṣánná Àjàyí tún wojú Wálé, ó sì fi orí dáhùn pé bẹ́ẹ̀ ni. Wálé ní ibo ni ẹni tí wọ́n gún lọ́bẹ náà wà báyìí. Kọmíṣánná Àjàyí ò lè wojú Ọláwálé àti Ọlápàdé, bẹ́ẹ̀ ni kò fèsì. Inú bí Ọlápàdé náà, ó tún fi ọwọ́ gbá tábìlì, ó ní wọ́n ní ibo ni ẹni tí wọ́n gún ní ọ̀bẹ náà wà báyìí. Àyà kọmíṣánná Àjàyí já, ó kọjá ààlà, ó fi ọwọ́ di àyà rẹ̀ mú, ó ní ó ti kú. Wálé ní àwọn ọlọ́pàá sì mọ̀ wípé ẹni tí wọ́n gún lọ́bẹ náà ti kú kí wọ́n tó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí ẹ sì tú àwọn ọ̀daràn náà sílẹ̀. Kọmíṣánná fi orí dáhùn pé bẹ́ẹ̀ ni. Ọlápàdé wojú Ọláwálé, ó ní ǹjẹ́ orílẹ̀-èdè yìí ó lè dára mọ́ báyìí? Àwọn tó yẹ kó gbé òfin ró, àwọn ló tún gbé òfin ṣubú. Ọláwálé mínú, kò sọ̀rọ̀, ṣùgbọ́n ó hàn lójú rẹ̀ wípé ọkàn rẹ̀ gbọgbẹ́ gidi. Ọlápàdé kọjú sí kọmíṣánná, ó ní ẹ sì sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ yín ni, ẹ ò bá kúkú sọ wípé àwọn jàǹdùkú tí ẹgbẹ́ yín ń lò. Kò burú o, kò sí ní tó kàn wá pẹ̀lú ẹni tí wọ́n gún pa náà báyìí. Ṣùgbọ́n mo fi dá yín lójú pé bí àwọn ẹbí ẹni tí wọ́n gún pa náà bí wọ́n bá tún ẹjọ́ náà wú jáde, wọ́n sì yín dé bèbè ẹ̀wọ̀n tí ẹ ó fi aṣọ péńpé roko ọba. Wọ́n ní Ojúyọbọ yìí wọ́n ló wà lára àwọn tí ẹ lọ gbà sílẹ̀ lálẹ́ ọjọ́ náà. Ọlápàdé náà àwòrán Ojúyọbọ sí kọmíṣánná. Kọmíṣánná wò ó ní rárá, kò sí ẹni yìí lára wọn. Ọlápàdé wojú Músá. Músá ní irọ́ ni òun ti ń pa wàláì. Mo rí i nílé kọmíṣánná. Kọmíṣánná ní ó tẹ̀lé mi lọ sílé ní tòótọ́, ṣùgbọ́n kò sí lára àwọn tí mo lọ gbà sílẹ̀. Wálé ní ẹ̀yin àti rẹ̀ òun lẹ́jọ́ lọ pẹ̀lú èrò wípé bí ẹ bá ti tú àwọn tí ẹ fẹ́ tú sílẹ̀ náà sílẹ̀ tán, yóò lè bá yín ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n náà torí kí àṣírí yín kó má bàa tú lẹ́yìn ọ̀rẹ̀yìn, àbí bẹ́ẹ̀ kọ́? Rárá o. Iwájú ọgbà ẹ̀wọ̀n ò ní mo bá o. Mo ti máa ń gbọ́ orúkọ rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí náà nìyẹn. Ọlápàdé wojú Ọláwálé, ó tún wojú kọmíṣánná padà, ó ní ẹ ò gbọ́dọ̀ má gbọ́ orúkọ rẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ògbólógbò jàǹdùkú òní Ojúyọbọ, ẹ̀yin olóṣèlú wọ̀nyí òun náà ló sì ń ṣiṣẹ́ fún. Kọmíṣánná wojú Ọlápàdé, ṣùgbọ́n kò wí nǹkan kan. Ọlápàdé ní ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin fúnra yín ẹ ti yin ìbọn mára yín lẹ́sẹ̀ báyìí. Ẹni tí ẹ ní ẹ ṣẹ̀ṣẹ̀ rí fún ìgbà àkọ́kọ́, tí ìgbà àkọ́kọ́ náà tó tún wá lọ jẹ́ òru ọ̀gànjọ́. Ẹni tí ẹ ṣẹ̀ṣẹ̀ rí ní òru ọ̀gànjọ́, ó tún wá tẹ̀lé yín lọ sí ibùgbé yín. Ìyẹn nìkan kọ́, ó tún sun ibẹ̀ mọ́jú pẹ̀lú yín. Ọlápàdé wojú Ọláwálé. Ọláwálé mí kanlẹ̀, ó ní ọ̀rọ̀ náà ń lójúbọ̀ báyìí ọ̀gá. Ìdí tí àwọn méjèèjì tí wọ́n fi lè gbìmọ̀pọ̀ láti pa Ọlágbèmí àti Fàdágẹrí, òun nìkan òun ni kò tí ì yé mi báyìí. Ọlápàdé ní ọ̀tá ni Fàdágẹrí àti Ojúyọbọ. Àwọn olóṣèlú yìí òun náà ló sì dẹ wọn sí ara wọn. Ó lè jẹ́ wípé Fàdágẹrí òun ni wọ́n fẹ́ pa kí Ọlágbèmí àti àwọn tó kù kí wọn ó kàn fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọláwálé mi orí pé òdodo ni. Kọmíṣánná ní èmi àti Ojúyọbọ a ò jọ gbìmọ̀pọ̀ láti pa ẹnikẹ́ni o. Kò sì sí ìkọlù kankan ní gbogbo àkókò tí mo wà ní ọgbà ẹ̀wọ̀n náà, àfi bí ó ti di òwúrọ̀ ọjọ́ kejì tí òkìkí kàn pé
wọ́n ṣe ìkọlù sí ibẹ̀. Ọláwálé ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀, báwo ni Ojúyọbọ tí ẹ ṣẹ̀ṣẹ̀ rí bó ṣe wá di èrò ilé yín lọ́jọ́ tí ẹ rí náà? Ẹ ṣeun o, ẹnu ọgbà ẹ̀wọ̀n òun ni mo ti bá a. Bí ó ti rí mi, òun ló sáré wá bá mi tó sì ṣe àfihàn ara rẹ̀. Ó wá sọ àwọn àṣírí kan fún mi. Ó sì sọ wípé àṣírí sì pọ̀ tí òun fẹ́ tú fún mi lórí bí àwọn alátakò ẹgbẹ́ wa kan bí wọ́n ṣe ń lépa ẹ̀mí mi. Mo sì ti gbọ́ fìrìnfìrìn ọ̀rọ̀ náà tẹ́lẹ̀. Ìdí nìyẹn tí a fi jọ lọ sí ilé ọ̀dọ̀ mi lọ́jọ́ náà. Ọláwálé ní ẹ̀yin àti talẹ́jọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n lóru ọjọ́ náà. Èmi nìkan ni mo lọ o. Ọlápàdé dìde máa ó ní ẹyẹ purọ́sẹ̀ kọmíṣánná. Ẹ̀yin olóṣèlú kì í nìkan rìn pàápàá lóru ọ̀gànjọ́. A tilẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ yín mọ́ tó. Kọmíṣánná ní èmi nìkan ni, àwọn ọlọ́pàá tó ń ṣọ́ mi òun ló tún wà pẹ̀lú mi. Ọlápàdé jókòó padà, ó dákẹ́ díẹ̀ kó tó ní ọkọ̀ mélòó òun lẹ gbé lọ. Ọkọ̀ 3 ni. Ọkọ̀ ọlọ́pàá kan wà ní iwájú, èkejì sì wà lẹ́yìn. Ìgbà tí ẹ ń padà sí ilé, inú ọkọ̀ wo òun ni Ojúyọbọ wà? Inú ọkọ̀ kan náà òun làwọn méjèèjì jọ wà. Ǹjẹ́ ó gba ìpè kankan lọ́jọ́ náà? Kọmíṣánná dákẹ́ lọ díẹ̀, ó ní kò gba ìpè ṣùgbọ́n ó pe ẹnìkan. Ọlápàdé tún jókòó dáadáa, ó ní ìpè náà tó bí ọwọ́ aago mélòó? Kọmíṣánná gbójú sókè, ó ní ó ti ń lọ bí ọwọ́ aago 1 òru. Ọlápàdé wojú Ọláwálé. Ọláwálé fi orí sọ wípé ọ̀rọ̀ náà ń dé ibi tó lápẹẹrẹ wà yìí. Ọlápàdé tún yí ojú sí kọmíṣánná, ó ní ǹjẹ́ ẹ lè rántí nǹkan kan nínú ohun tí òun àti ẹni tó pè náà jọ sọ? Kọmíṣánná ronú lọ díẹ̀, ó ní ohun tí mo lè rántí kò ju wípé ó sọ fún ẹnìkan wípé kí wọ́n má wulẹ̀ dúró de òun pé òun ti bá ohun mìíràn lọ, pé kí wọ́n ṣe iṣẹ́ náà bí àwọn ti jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlápàdé doríkodò, ó mí kanlẹ̀, ó ṣí orí sókè láti wo kọmíṣánná, ó ní ibo la lè wá Ojúyọbọ ọ̀hún sí? Kọmíṣánná ní wọn ò lè sọ o. Ọláwálé ní ẹ ò lè sọ báwo? Ṣé ẹ̀yin àti rẹ̀ kì í jọ sọ̀rọ̀ mọ́ ni? Kọmíṣánná ní ó ṣe díẹ̀ tí èmi àti rẹ̀ tí a ti sọ̀rọ̀ kẹ́yìn. Ọlápàdé yín ẹ̀yin lẹ ò pé ni àbí òun ni kò pè yín? A ò pe ara wa ni. Àbí ẹ ò ní òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́? Mo ní, ṣùgbọ́n òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ náà kò lọ mọ́. Ọlápàdé kọjú sí Dékúnlé, ó ní lọ bá mi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọmíṣánná wá. Ibo là á bá yàrá yìí já báyìí? Ọlápàdé ó kọjú sí Adékúnlé, ó ní kó lọ bá wọn mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọmíṣánná wá. Kí lẹ rò wípé wọn ò rí lórí ẹ̀rọ kọmíṣánná ọ̀hún? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún tòní. Lágbára Ọlọ́run Olódùmarè, á tún máa tẹ̀síwájú níbi tá a bá dé láìpẹ́. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi Olúnjọ́láwuyì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. A ò ní sú ara wa, bẹ́ẹ̀ la ò ní tẹ́ lọ́wọ́ ara wa láṣẹ Olódùmarè. Títí ìgbà mi tá a tún máa pàdé, orí ń fáwọn ẹ̀dọ̀ kì í dùn gbé, òtútù mẹ́ja lálẹ́ òru ẹnìkan ìkú dídí mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàlàfíà tí mo fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ó tún padà máa bá yín lẹ́ẹ̀mí. Ó dìgbà kan náà.